sẹ́yìn máa sáré lo àsìkò pípí fún tó pọ̀ nítorí pé ọjọ́ ti lọ ní ìṣáájú adáwọ̀pẹ́ fún ọlọ́run o. alhamdulillah. adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. àtọ̀rọ̀ ìkẹ́ àtìkẹ́ fún anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àti fún ara rẹ̀ àtàwọn sọ̀hábà àti fún gbogbo ẹni ọba tẹ̀lé anabi kọ́lọ̀ nǹkan náà mọ́nà wọn. àmín. jama ìjà sọ pé alhamdulilah. alhamdulillah. ìjà sọ pé alhamdulilah. alhamdulillah. ẹ̀kọ́ sọ pé alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. bọ́ọ̀ nínú òsì ní máa bí ọ̀tá ẹ̀sìn islam. yẹmutuna bọ́ọ̀ nínú òsì ní máa bí ọ̀tá sunna. pẹ̀lú bí ọlọ́run ti ń sọ̀rọ̀ sunna yìí. Allah. ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ìwọ̀n tá a bá sọ kọ́ ló ń bára kà sí. àmín. ní ìṣáájú wọ́n ní ẹnìkan gba islam láti UK. ó gba kírísítẹ́nì pátápátá ni ó sì gba islam láti ìlú UK. bọ́lọ̀ ń fẹ́ ní ara àbáríkà ìjókòó yìí òun ti ń wà láàrin wa báyìí báyìí. ó wà láàrin wa lọ́wọ́lọ́wọ́ báyìí. alfa wa Abdulhakeem Jagunlabi ọkọ alibidia yóò wá fi ẹni náà hàn láìpẹ́ ìsìn tí gbogbo ẹ̀yin afa ọ̀tún ṣàdúrà fún. Allah. lára sẹ́tì ọlọ́run gbé rán. Madam Yusuf. Madam Yunus. Yusuf Adepoju. Yusuf Adepoju. Akadi. màá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹni ọlọ́run tọ́lọ́run màmá gbé dìde. alhamdulillah. mo ní ohun pàtàkì tí mo fẹ́ fi ṣe wọ́n lálejò. Allah. òun ni ìwé tí mo mú lọ́wọ́ yìí. Allah. láti tàmálẹ̀ sí rújúrújú kan tí ó máa ń jà ràìnràìn pẹ̀lú ẹni bá gbèrú iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ yìí pé ṣé a lè lo báíbù láti ṣe dáwà. láti ṣe dáwà. nítorí àdìsí kan nì tó gbajúmọ̀ dáadáa o. tí ànábì rí sallallahu alaihi ọ̀rádà lọ́wọ́ aṣáájú wa àlífà kejì Umar bin Khattab. radiyallahu anhu wa ardah. tí ojú ànábì dẹ̀ fà tó bínú. ìyẹn làwọn èèyàn wa ń wò yí pé ṣé ẹni tí wọ́n fi báíbù ṣe wá sí sọ́bálànà mọ́ àwọn ọmọ kọ̀ọ̀rọ̀ ẹ̀ jáde ọ̀rọ̀ àwọn àfa jáde tí baba abúlé tẹ́mi àwọn àmbẹ. rahmatullah rahmatan wasi'a. Ibn Qayyim tó wà ń bẹ̀ wípé a lè ṣe bẹ́ẹ̀ dáadáa. jama ẹ̀kọ́ ló ń tóbi. Allahu akbar. tí mo bá tó nǹkan a máa dààmú onímọ̀ wá. bó ṣe rí nù. àbí téèyàn bá ládìí ọkàn bú sí ti ń dà. ti ń dà. so àwọn afa sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àdìsí tí à ń sọ ọ̀rọ̀ tí àwọn afa sọ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bóyá ká sọ pé wọn ò gbọ́ iye tàbí pé wọ́n fi ẹ̀tanú mọ́ka. lọ́dọ̀ ló lọ́rọ̀ ànábì. sallallahu alaihi wa sallam. nípa báìbù ṣe báìbù àbí tàwọ̀rọ̀ àtàrí ẹni ìwé mi ṣùgbọ́n kùránì gẹ́gẹ́ yanjú ẹ̀. wípé tọ́yẹ pé a bá fẹ́ fi ìwé kan nínú ìwé tó sọ láti sánmà fi òdodo rinlẹ̀ fi kárọ́lẹ̀ kùránì gẹ́gẹ́ lọ́sọ̀pá lè ṣe bẹ́ẹ̀ màá dẹ̀ ká jáde ń sìn. subhanallah. nítorí ọdún tó ti lọ bẹ́ẹ̀ ni o yóò jẹ́ kí n ṣe pítípítí bisimilahi rahman rahim fayil limazahib التي تلتبس على بعض المسلمين اليوم مسألة النظر في التوراة والإنجيل واستخدامهما في دعوة المسيحيين إلى الإسلام. wọ́n ní àwọn àlàyé ọ̀rọ̀ àlàyé ẹ̀sìn èyí tó jẹ́ rújúrújú fún apá kan mùsùlùmí míì lóde òní. mọ́síálà kan ni mọ́síálà yìí tó ní ń ṣe pẹ̀lú pé sáàlìkà taurat sáàlìkà injil sáàlì ló méjèèjì láti ṣe dáwà pípé sójú ọ̀nà islam. ولتوعية الناس بتحريفاتها للكتاب وتفنيد افتراءات. ṣé a lè fi rújúrújú
pamọ́ sábẹ́ ọ̀rọ̀ yìí tá a lè fi hàn nípa àwọn yíyí gbogbo ọ̀rọ̀ tí àwọn ará bíi ti yí nítorí pé fẹ́ gbáyé. وهذا المنهج في الدعوة إلى الإسلام قد أصبح سببا بلا شك في دخول آلاف المسيحيين في الإسلام من جانب. tó jẹ́ yí pé mọ́nájì kan ní ọ̀rọ̀ yìí nípa ìpèpè sójú Islam tó yẹ pé láì níyè méjì ó ti di okùnfà tó sọ àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọnìyàn dẹ́n tó wọnú Islam látinú Christianity látinú ẹ̀sìn míì tí ìmọ̀ ṣiṣẹ́ tí wọ́n ń ṣe yìí tó sọ wọ́n di mùsùlùmí òdodo tó yẹ pé àìkú wọn làyẹ̀rọ àlìjẹ́nnà wọn. وإقناع المسلمين المترددين في دينهم من جانب آخر. abala kan nìyẹn pé yàn jẹ́ Christian ó wá di mùsùlùmí padà abala kan nìyẹn ṣiṣẹ́ yìí ń ṣe iṣẹ́ yìí tó ń ṣiṣẹ́ míì náà lára ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ mùsùlùmí míì náà àmọ́ tí ń wo ẹ̀sìn rẹ̀ pé ẹ̀sìn ń gangan ẹ̀sìn tí ò nípa lẹ́gbẹ̀ẹ́ Christianity ni. ṣé màá pé gbogbo ara máa ń gbọ́ lẹ́nu yẹn pé àwọn yẹn wọ́n létò àwọn ní kíní kan ó nǹkan wọ́n ti lọ so iṣẹ́ yìí tó ń jẹ́ kí àwọn mùsùlùmí náà tó dúore ó mì pé ń ṣàǹfààní abala méjì. والذي يسبب هذا الارتباك على بعض الناس أقوال لبعض أهل العلم. ìtòsókùnfà irújúrújú yìí fún ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn ní gbọ́dọ̀ àwọn àfáà lórí ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́. سمعوا بعضها ولم يسمعوا بعضها الأخرى. wọ́n gbọ́ apá kan ọ̀rọ̀ wọn ò gbọ́ apá kejì. ونصف العلم يضر أكثر مما ينفع. ẹ ti máa wò ó téèyàn bá ti ní ààbọ̀ ìmọ̀ lọ́dọ̀ ìnira tí ó kó bá olówó rẹ̀ ọ̀pọ̀ gàǹfààní tí ó ṣe fún lọ. فهدفنا في هذه الرسالة أن نعرض المسألة بصورتها الكاملة الصحيحة إن شاء الله تعالى. ìtọ́jú kakọ ìsálà kékeré ni pé láti fi àwọn èèyàn wípé ọ̀nà wà ń bẹ̀ o ẹ̀rí la sì rí yìí o a sì rí ẹ̀rí o pẹ́pẹ́ aláàjì wa Madam Yusuf Adépọ̀jù ọlọ́run ò tí ì fún wa ní àwọn ṣe ribiri báyìí ṣe la bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí láti fi àwọn èèyàn tí wọ́n nímọ̀ ń pa nǹkan yìí pé ẹ máa ṣe ó lè jẹ́ àsọọ́lẹ̀ àmọ́ lónìí kì í ṣe àsọọ́lẹ̀ mọ́ o ẹ̀rí ti dé o pẹ̀lú ńlọ́lọ́ ń fún wọn ṣe o tí gbogbo wa jọ rí o. kábíwálé rè tí ìbá nífẹ̀ẹ́ Islam pé ṣé n tí wọ́n ṣe yìí tó dáa bí ò dáa. àbí ò dáa. ọ̀rẹ́ Islam kì ni ó wí jà. ni ó wí. حتى يكون الجميع على هدي وبصيرة بشأن أولئك الدعاة. àtìlẹ́yìn fún ni pé kí àwọn èèyàn lè mọ ìmọ̀lẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹjá lọ sínú Kùránì sọ́tìlẹ̀ Ankabut àyà 46. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نعم. ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون. ọlọ́wà ní kí ọ̀nà ní ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa bá àwọn tí a bá ní tírà míì lọ́wọ́ ṣe fàǹfà ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ ohun tí ìtumọ̀ Kùránì yìí ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ìfàǹfà àyàfi èyí tó bá dà àyàfi èyí tí ọba máa ń fà ní wá fún Islam. Gbọ́ bẹ̀yẹ yé tí ẹ sì máa bá fà làwọn èèyàn tí wọ́n jálábòsí tí wọ́n da aṣọ́bòdodo tí ń bẹ́nu tírà wọn àwọn tí wọ́n bá fà nù. ẹ wá sọ wípé àwa gbàdúrà tí ilẹ̀ bí ń zìlà ilẹ̀ iná. tírà tí Ọlọ́run sọ̀kalẹ̀ fáwa àgbàgbọ́ a sì gbá èyí tọ́lọ́run sọ̀kalẹ̀ fẹ̀yìn náà lẹ́yìn kún àgbàgbọ́.
jama kí ìtumọ̀ tó lọ́n sọ fún wa yẹ àti pé tíra ti ń bẹ lọ́wọ́ wọn èyí tí ọba tí ì dàrú tíra wa náà àwa gbàgbọ́ wa ilá ọlọ́run ọba wa àti ọlọ́run ọba ti yín ilá àwa o àtìgbà fọlọ́run ayé Kùránì nìyí torí àjọ tó ti lọ àwọn afáwa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní tá a bá wo bọ́lọ̀ ń ti sọ̀rọ̀ yìí á rí i pé ọ sọ pé ká má ka Taurat abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni ká sì má ka Injil bẹ́ẹ̀ni ọwọ́ ìyọ́ wípé àyàfi èyí tó bá dáa ẹ̀dá kò èyí tó bá dáa bẹ̀ tó tún ní àmọ́ ń kà á. àbí. lọ́ọ̀kan bẹ̀ yẹn wọ́n ti tẹ̀sí pẹ́ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n tí ẹni wáyé Malam Yusuf tí wọ́n yàtọ̀ gédégédé sí ọ̀pọ̀lọpọ̀ o bí n tí mo gbọ́ tí mo sì gbọ́ láàyè òdodo ó ní wípé súnà fanyán ni bàbá yìí fi ń ṣiṣẹ́ tiẹ̀ o èèyàn kò lọ Christian báyìí pure Islam ẹ̀sìn gangan ni wọ́n fi ń mọ̀ wọ́n o ẹ̀sìn gangan ni wọ́n fi ń mọ̀ wọ́n o Islam gangan làwọn yẹn ń ṣe o tó bá rí bẹ́ẹ̀ àfa tó ń ṣe wá sí àfa tó ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án lóru kí ni ádàfọ̀ ẹ̀ kí lè bo rẹ̀. àkàràkọ́lọ́ fi náà sì ní kí lè rọ́ǹgà rẹ̀ kí ni ìbò rẹ̀. ṣebí wọ́n ìsìlámù lágbára náà ni. àbí. ìta wọn ń ṣe nǹkan ẹ má jà sí kí ta labala abẹ yẹn torí àsìkò ẹ jẹ́ sẹ́ lọ ọ̀dọ̀ wọn àlùfáà àwọn onímọ̀. fahadul ilmi lahum tafsilun daqiqun fi hadhihi al-mas'ala. àwọn onímọ̀ ní àlàyé tó wẹ́ lábẹ́ ọ̀rọ̀ yìí. wa huwa annahum lam yamna'u min an-nadari fi kutubi ahli al-kitab ala al-itlaq. àwọn onímọ̀ sọ pé ká má ka Taurat tàbí Injila o. wàlá ní ìtìlá kò pé rárá ẹ má débẹ̀ rárá. walam yujawizuhu ala al-itlaq. wọn ò sì ní Taurat ní ọta kùtì. tó máa wò lọ́sàn. Injila ní ọta kùtì. torí ìlú tiẹ̀. òwò ní kàtẹ́ mọ́. o tẹ̀ sí ìgbọ́ yé o. wọn ò sọ báwọn méjèèjì ni wọ́n sọ. bal ishtaratu lin-nadari fiha shartan asasan wa huwa an yakuna an-nafiru rasikhan fil aqidati as-sahiha. lọ́ba tán. májẹ̀mú tí wọ́n ṣe síbẹ̀ ni pé ẹni bá fẹ́ ṣe báwọn. májẹ̀mú rẹ̀ ni wípé yóò àjẹni tó ti yanjú o. wàláhì. tó ti dúró yìí dáadáa lórí àkídà o. tó ti máa ń tí ń ṣe o. ní ọ̀ka o ní ọmọ ọ̀ka o. torí pé lẹ́nà ìyẹlẹ́tì ibẹ̀ wọgbó o. ń wọ̀ bá rí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àti àwọn kíkùn lọ́dà olùtìbẹ̀ wọgbó. ṣùgbọ́n ẹ̀jẹ̀ àfihàn léèrè lénìí ṣé Malam Yusuf ọ̀ka pébù àbí ọ̀ka pébù. wọ́n ka pépù. tí táyè bá gbà wá tá a bá fún wọn ní 30 ìṣẹ́jú péré. Christian tí bá ń bẹ ládùúgbò tí ń gbọ́ tí ó bá yẹ pé ìmọ̀lẹ̀ bá kù lára ẹ̀ nínú ilé náà ni ó ti máa gbà sílámù. ní ọ̀nà ìmọ̀tọ́lọ́ mú gbà ìbára wọn máa pìpíà rẹ̀ fún wa ni. ó ṣe rí nù. ó pìpíà Malam Yusuf fún wa ni. ó ṣe rí nù. èyí kọjá òye ẹ̀dá ọ̀rọ̀ bá jẹ́ mi ogun o. أنها هي التي ستأخذ بيدي. يقول الحافظ ابن حجر الأسقلاني رحمه الله في شرحه لحديث عمر رضي الله عنه السابق والذي يفعل أن كراهية ذلك للتنزيه لا للتحريم. ká lè ṣàfọ̀mọ́pọ́nyán fún ìwé Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ wa ní kéèké wọ̀ o ẹnu bí kò ṣe ní míìsì mọ́ wa lọ́wọ́ ẹni o kì í ṣe wọ̀. والأولى في هذه المسألة التفرقة بين من لم يتمكن ويصر. ìtọ́kàkù ní pé ìtí afẹ́ ká mọ̀ ní pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó tó kà àtẹni tí kò gbọdọ̀ débẹ̀. tí o gbọdọ̀ dé díẹ̀. gẹ́gẹ́ bíi pé ìsìlànká ni. ìsìlànká. ẹni tí ọba fẹ́ gbé ìtò wúwo
tọ́jà fẹ́ fi sáfẹ́ ọfẹ́ gbé òkúta tó wo ọwọ́ afẹ́ gbé ń gbé afẹ́ ìtí ó sì ní pé yóò lọ gbé òkúta tó wo ju tí yẹn lọ ná. tọ́ba yẹn lè rí ní ńlá tó kù wo ju yẹn lọ gbé. bísí wéètì yẹn kékeré yẹn sáfẹ́ gbé àwọn èèyàn yé dára ni o. ọkọ̀ yanjú ná. tó yanjú tààrà. ní àdì ọkọ̀ tó dà kó tó débẹ̀. náà yunifásitì káàkiri àgbàlá yẹn tẹ ẹran wa lọ ọdẹ lẹ́bù wọ́n kàn láti dà tọ́lẹ̀ wọ́n kàn láti tọ́lẹ̀ lẹ́bù wọ́n jà wá kọ ní àtẹ̀síríjà tó ní í ṣe pẹ̀lú ìwé yìí ní àtàkùn tọ́lẹ̀ lẹ́bù ni wọ́n ti kó ti yanjú lọ́dún kìíní kejì ni o wọ́n tó ló máa kọ́ nínú àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ yìí. fàlẹ́ yẹn jùsù láwùn nábọ̀rù fi ṣé ìrìn ìdáríkà fi khilafi rọ́ọ̀sì. ẹni tí ọba ti nípọn láyà tó bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ o. fàlẹ́ yẹn jùsù láwùn nábọ̀rù fi ṣé ìrìn ìdáríkà. débi pé yóò máa lọ bá ẹni tí ó máa jọ ṣe fanfa. fi khilafi rọ́ọ̀sì fàyẹ̀ jùsù láwùn. kọ́mọ́dé pé wọ́n gbé sánlẹ̀ yóò máa kó yìí bí ọlọ́run ti gbé ọ̀kẹ́ ẹ̀ máa yẹ kírísítẹ́nì sánlẹ̀ níwájú Malam Yusuf tó gbé kọ̀fẹ́ kan yé wọn. kọ̀fẹ́ kan tì wọ́n yà kí náà. tó kí afẹ́ sólẹ́nu báyìí Ibn Taymiyyah rahimahullah. fàyìdà akọlà min muslimati ahli kitab. ẹ̀jẹ̀ sáré sọ fún mi àsòrún ti wọlé. wọ́n ní baba Ibn Taymiyyah sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé a lè ṣe bẹ́ẹ̀ dáadáa o tí a bá rí àṣírí nùwé wọn tá a lè fi kún gbọmọ wọn àti bẹ́ẹ̀ wọ́n wá má pèjú ìpè wá pé àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ Yẹ̀wúdí nígbà tí wọ́n wọnú Islam gbogbo àṣírí tí ń bẹ nù Tàórátà ni wọ́n ń sọ fún àwọn sọ̀hábà ẹgbẹ́ wọn pé ìwé àwọn tẹ́lẹ̀ ni àti ìbá ń bẹ ń bẹ ilé ìbá ń bẹ ń bẹ gbogbo àná ti mọ báwọn tàbí ti lò sẹ̀mí tó bá rí bẹ́ẹ̀ àti pé kò sí tó burú bẹ́ẹ̀ ní sókítà fẹ́ sọ níparí àsìkò tó wà níparí mo rí oníṣẹ́ látọ̀dọ̀ ẹni tí mo lè ṣe àpèjúwe rẹ̀ bíi amsat lè wá sí. akọ́kùnrin lọ. láàrin èmi àti.